ìbéèrè tí àwọn kan ń béèrè báyìí dàsìkò tá a ṣàkójọpọ̀ ròyìn tán ni pé kí ló ń ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn o. Bẹ́ẹ̀ làwọn kan sọ wípé ìlú Ìbàdàn ìyẹn olúùlú ilẹ̀ Yorùbá àtijọ́ ó nílò àdúrà gidigidi báyìí o látọ̀dọ̀ gbogbo àwọn ọmọ Ìbàdàn, àwọn ọmọ Yorùbá àti gbogbo Afẹ́nifẹ́re káàkiri Nàìjíríà. Ǹjẹ́ kí ló ń ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn gan tí àwọn èèyàn fi ń kọminú tí wọ́n fi ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí? Ó máa ní àwọn àjálù kan tó ṣẹlẹ̀ léraléra wọn ní ìlú Ìbàdàn báyìí. Ẹ rántí pé ní ọjọ́ 16 oṣù kìíní ọdún 2024 tá a wà yìí, ìní ariwo ńlá sọ láti ìlú Ìbàdàn ìyẹn lágbègbè Ìdẹ̀jọyè lẹ́sẹ̀ street tó wà ní Àdèyí avenue ní Bódìjà nígbàtí àdó olóró kan búgbàmù èyí tó fi ẹ̀mí èèyàn 5, dúkìá tó tó bílíọ̀nù 50 náírà tó fi ṣòfò tí ọ̀pọ̀ èèyàn tó sì farapa. Lásìkò táwọn èèyàn sì ń sọ̀rọ̀ yìí tí wọ́n ń gbàdúrà fún ìlú Ìbàdàn ni wàhálà máa tó ṣẹlẹ̀. èèyàn ní ọjọ́rú tí í ṣe Thursday ọ̀sẹ̀ tá a wà yìí nígbàtí àwọn ajínigbé tí wọ́n tún jí alága ẹgbẹ́ òṣèlú PDP ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Philip Aboyijigbe lójú ọ̀nà márosẹ̀ Èkó sí Ìbàdàn lágbègbè Ògèrè, ìyẹn lẹ́yìn tó ń ti ìlú Ìbàdàn níbi tí gómìnà Ṣèyí Mákindé ti gbàlejò gbogbo àwọn aṣíwájú ẹgbẹ́ òṣèlú PDP ilẹ̀ Yorùbá lálejò níbi ìpàdé pàtàkì tí wọ́n ṣe. Àsìkò tí àwọn èèyàn sì ń sọ̀rọ̀ eléyìí ní ìṣẹ̀lẹ̀ kàyéfì máa tún ṣẹlẹ̀ lọ́jọ́ 26 oṣù kìíní ìyẹn ọjọ́ Ẹtì Friday ní ìlú Ìbàdàn nígbàtí iná jó ọ́fíìsì àwọn àjọ elétò ìdìbò INEC tó wà ní ìjọba ìbílẹ̀ Ìbàdàn South East nílùú Ìbàdàn. Àfi bíi pé léyìí kò tó bó ṣe dìrọ̀ lọ́jọ́ Ẹtì ọjọ́ Friday kan náà ìní ariwo ńlá tún sọ pé bàálù ìyẹn aeroplane ọkọ̀ òfurufú tún gbé àwọn èèyàn pàtàkì bíi 15 bọ̀ wá sí ìlú Ìbàdàn. Ó mà tún ìjánu ẹ̀yìn táwọn olóyìnbó ń pè ní bírèkì ó mà dáṣẹ́ sílẹ̀ o tó sì la àwọn tó wà nínú aeroplane náà mọ́lẹ̀. Níṣẹ́ làwọn èèyàn máa ń sọ pé gbogbo àwọn tó ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn báyìí kì í ṣe ojú lásán àti pé ó yẹ kí àwọn ọmọ Ìbàdàn àti gbogbo ọmọ Yorùbá kí wọ́n máa fi àdúrà ran ìlú náà lọ́wọ́ gidigidi.